Ẹ bá sọ ti Jàkí bí ẹni pé Jàkí máa ń gbọ́ ni Jàkí sáré máa adjust ni lórí issue Alabi Pasuma àti Alhaji Taye currency. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ oníkálukú dẹ̀ ti take a stand ẹ̀ then life goes on now. Àmọ́ nǹkan tí mo máa ń reason tí mo ṣe máa ń keep hammering lórí ọ̀rọ̀ Pasuma mo pass message across sí gbogbo àwa olólùfẹ́ wọn ni ó ní wípé ẹ ti fìyàn lẹ̀ sáàyè rẹ̀ ẹ ti fìyàn lẹ̀ sáàyè rẹ̀ táwọn kan bá bọ́ sórí social media tó ń ṣépè fẹ́ nìyẹn tó ń bú ẹni yẹn tó ń ṣépè fáwọn ọmọ ẹ̀ tẹ́ bá ti wá pàdé wọn ẹ máa fún wọn lówó. lórí 60th birthday papa tó síbẹ̀ Alhaji Abass Akande Obesere it was so colourful àwọn èèyàn really dìde sí papa gan bó ti lè jẹ́ pé mo notice pé àwọn èèyàn jàǹkànjàǹkàn kọ̀ọ̀kan tó pè wọ́n show face but it doesn't matter àwọn tó lè wá then àwọn everybody rally around the papa and it was so colourful event yẹn wà okay èmi aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o papa tó síbẹ̀ and mo fẹ́ ṣe shout out sí ọkọ I really appreciate the person. Were colorful God presence one it really meant a lot. Jackie, Dr. King Saheed Òṣùpá presence one níbẹ̀ yẹn ìyá fẹnukọ tètè bọ̀lì kọ́ ó really beautify party yẹn gan. Mo kàn wá lórí TV látàárọ̀ ní tí mò ń wo party yẹn. I was just expecting the presence of Jackie. Nígbà wo Jackie máa dé? Jackie yọ lọ́wọ́ kan báyìí. Ká máa tọ̀ra wa jẹ nǹkan jù kọ́ lọ. Jackie yọ lọ́wọ́ kan báyìí gbogbo bẹ̀yẹn. It was like boom. So presence Jackie ń bẹ̀yẹn ń ṣe kan kékeré o. Then àwọn olórin tó show face náà we really appreciate them. Àwọn atawẹ́wẹ́ àtẹ̀ní láti praise atawẹ́wẹ́ jù àmọ́ atawẹ́wẹ́ àti papa jọ wà ní but atawẹ́wẹ́ náà kudos to you shout out to you náà bàbá àgbàlagbà atawẹ́wẹ́ currency náà shout out to you Adébísí Akande currency gbogbo àwọn olórin everybody tó wá síbẹ̀ yẹn we really appreciate everybody adúpẹ́ lọ́wọ́ yín Jackie presence yín bẹ̀ yẹn. I'm telling you, more colorful. More colorful. It meant a lot. But the papa no I appreciate that go. Especially timing. Timing the good wọlé. Timing it is solid. Ẹ̀rí pé no papa no dùn gan. Àjọṣepọ̀ tó yẹ kó máa wà tó gún mọ́rán tó yẹ kó máa wà láàrin gbogbo ní Fuji nìyẹn. Torí èmi ò kò sí ẹni tí kò sí béèyàn ṣe máa rìn torí ò ní mì nǹkan tá a wà fún tí platform tèmi wà fún ni pé gbogbo nǹkan tá à ń ṣe a fi ń promote Fuji ni because Fuji jẹ́ tiwantiwa bí gbogbo ní Fuji ṣe wà yẹn mi ò lọ́tà mi ò dẹ̀ really lẹ́yìn kan tí tó bá ṣe mistake téèyàn ò lè bá wí kò sẹ́ni tó perfect that doesn't mean pé bóyá èèyàn ń descend lórí èèyàn kan àbí èèyàn hate èèyàn kan. Mo ní preference ní the Fuji bó èèyàn méjì tí mo really rí pé àjọṣepọ̀ wọn máa ń wù mí gan Jackie àti Pasuma ni and mo ti bọ́ sórí platform rí times to that number tí mo ti advice Pasuma ọwọ́ kan ẹ bá sọ ti Jackie bí ẹni pé Jackie máa ń gbọ́ ni Jackie sáré máa adjust ni lórí issue Alhaji Pasuma àti Alhaji Taye currency. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ oníkálukú dẹ̀ ti take a stand ẹ̀ then life goes on now. Àmọ́ nǹkan tí mo máa ń reason tí mo ṣe máa ń keep hammering lórí ọ̀rọ̀ Pasuma mo pass message across sí gbogbo àwa olólùfẹ́ wọn ni ó ní wípé ẹ ti fìyàn lẹ̀ sáàyè rẹ̀ ẹ ti fìyàn lẹ̀ sáàyè rẹ̀ táwọn kan bá bọ́ sórí social media tó ń ṣépè fẹ́ nìyẹn tó ń bú ẹni yẹn tó ń ṣépè fáwọn ọmọ ẹ̀ tẹ́ bá ti wá pàdé wọn ẹ máa fún wọn lówó what the signal wo lẹ́ ń send yẹn
mo mọ̀ pé intention no Alhaji Alabi Pasuma kọ́ nìyẹn, but don't send the wrong signal. Baba should just stop doing that. Let everybody be, everybody move on. Mo nífẹ̀ẹ́ wọn gan. Honestly, àwọn àti Jackie, mo nífẹ̀ẹ́ àwọn méjèèjì gan because sharing combination àwọn méjèèjì yẹn ó ní àwọn kan lára tó sọ pé àfàǹkànù. Combination àwọn méjèèjì yẹn ní àwọn yẹn lára. Then Jackie, ẹ jọ̀ọ́ ẹ ṣiṣẹ́ lórí security yẹn because mo rí i pé ó dàbí pé gbà tẹ̀ ń lọ tẹ̀ ń kúrò ní party papa yẹn èrò yẹn ti pọ̀ jù, àwọn security yẹn ó ní láti improve. Ẹ ti kọjá level nǹkan tó ṣẹlẹ̀ ń jọ sí yẹn téèyàn kan fẹ́ dánú bí yín tẹ́ fà kọ̀kọ̀kọ̀ yọ, ẹ ti kọjá level yẹn. You need something like a pistol kẹ́ ní license fún irú level tẹ́ wà nìyẹn. Ẹ ní láti lò ìjọ tí Alhaji Wasiu Ayinde Mayegun tó ti ń lo ìbọn, ìjọ ni ẹ gbọ́pọ̀ yíyan níbọn rẹ̀, but respect máa wà. Ẹ̀yin náà ní personal pistol yín kó máa wà pẹ̀lú yín always torí ìdàgìrì, Ọlọ́run má jẹ́ ká rí ìdàgìrì tó máa ju agbára wa lọ. Ẹ ní ìdẹ respect máa wà, ẹ ti kọjá level ìjọsìn yẹn. Bàbá ẹ dẹ̀ ṣiṣẹ́ lórí àwọn security yẹn because èrò tí mo rí yẹn ó fẹ́ overwhelm mi kẹ́ tó bọ́ sínú mọ́tò Ìbàdàn kúrò ní party papa. I really appreciate it. Kudos to you, Baba Àgbàlagbà Jackie Olúfimọ. Kudos to you. Mo dẹ̀ mọ̀ pé papa náà máa appreciate it. Presence yín ó beautify party yẹn. Kudos to you, Baba. Stay blessed.